Ẹ kú dédé àkókò yìí o. Ìròyìn Yajoyajo ni mo mú wá sétí gbọ̀yìn láti ilé-iṣẹ́ jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wo bí ìdájọ́ Kotemi tí Ramoni Adedoyin pè tako ìdájọ́ ikú rẹ̀ ṣe ń lọ o. Ilé-ẹjọ́ Kotemi tó wà ní ìlú Àkúrẹ́ tó jẹ́ onínúùlú Oǹdó ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ìdájọ́ lónìí. Ẹjọ́ Kotemi tí ẹni tó ní ilé ìtura Hilton Hotel ní Ilé-Ifẹ̀, Dókítà Ramoni Adedoyin pè lórí ìdájọ́ ikú tí adájọ́ fún lórí ìṣekúpa akẹ́kọ̀ọ́ fásitì AOU Timothy Adégòkè. 30 oṣù karùn-ún ọdún 2023 ní ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Ọ̀ṣun dá ẹjọ́ pé kí wọ́n lọ yẹgi fún un nítorí ó lọ́wọ́ nínú ikú arákùnrin náà. Ṣùgbọ́n Ramoni Adedoyin ti ní òun kò fara mọ́ ìdájọ́ ikú náà o, tó sì ti gbé ilé-ẹjọ́ náà. Ó ń fẹ́ kí ilé-ẹjọ́ wọ́gi lé ìdájọ́ ikú ọ̀hún náà o. Àmọ́ a kò tíì lè sọ bóyá ẹjọ́ Kotemi náà yóò wáyé. Tí a kò bá gbàgbé, onídàájọ́ Adébímpé Òjó ló dájọ́ pé kí wọ́n lọ yẹgi fún ọ̀gbẹ́ni Adedoyin àti àwọn òṣìṣẹ́ rẹ̀ méjì, Adéníyì Adérọ̀gbà àti Oyètúndé Kazeem, lẹ́yìn tí ìwádìí fi hàn wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Bákan náà ni adájọ́ ní ìjọba ti gbé ẹsẹ̀ lé ilé ìtura náà tí ó sì ti di tìjọba o. Adájọ́ tún ní ohun ìní Adédoyin ni wọn yóò fi rán àwọn ọmọ olóògbé Timothy Adégòkè lọ sí ilé ẹ̀kọ́ títí tí wọ́n fi jáde fásitì. Àmọ́ adájọ́ náà fi àwọn òṣìṣẹ́ 3 sílẹ̀ o, tí orúkọ wọn jẹ́ Magdalene Shelfuma, Olúwọlé Lawrence àti Adébáyọ̀ Kúnlé, pé kí wọ́n máa lọ ní àlàáfíà. Tí akọ̀wé tó wà ní ibi iṣẹ́ náà sì gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 2. Ramoni Adedoyin ti ní òun kò fi ara mọ́ ìdájọ́ ikú náà, èyí tó mú kó gba ilé-ẹjọ́ Kotemi lọ. Tí àwọn adájọ́ náà yóò sì gbé ìgbẹ́jọ́ náà kalẹ̀ lónìí. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Yajoyajo fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára.